Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé tẹ́ ń wò wá níbi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò yín bá ń sọ lórílẹ̀-èdè tẹ́ ẹ ti ń wò wá. Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Lónìí mo ní àwọn àlejò mẹ́ta gbàǹkọ̀ tí wọ́n sì tún jẹ́ ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ ni, torí màá fi tayọ̀ àti ìdùnnú láti ṣàfihàn wọn. Mo fẹ́ fi àsìkò yìí ṣàfihàn Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín sà, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín olótù àti gbogbo àwọn tó ń gbọ́ àti òwà káàkiri àgbáńlá ayé. Ọlọ́run á wà pẹ̀lú wa, ààbò Ọlọ́run ní já lórí wa ní orúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo àti ẹ̀jẹ̀ wà ní stúdíò ń bẹ̀ tàwọn akẹgbẹ́ mi náà. Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù, àmín. Àmín. Ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab, wọ́n jẹ́ Kristẹni. Bẹ́ẹ̀ ṣe ti gbórúkọ wọn, ẹ sì ti rí i pé wòlíì ni wọ́n jẹ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ní Yorùbá pé wòlíì, àmọ́ wọ́n máa ń fẹ́ ká pè àwọn ní prophet instead of fúdá wòlíì. So ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Bákan náà mo tún láyọ̀ láti ṣàfihàn olóyè babaláwo Taofeek Oyábùnmi láti ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Mo kí yín àbọrúbọ Yorùbá bá. Ògbóòtọ́ ogbó ẹ̀dọ̀ ẹgbẹ́ ìlàwòrán pé àkókò nìkó níbẹ̀. Mo kí yín lọ́kùnrin lóore ìgbó ẹ bá dín wò wá pé a kú dédé àkókò yìí o. Tọ́ ẹ ṣeun. Bákan náà mo ní Sheikh Adéòtán Tajudeen Àtàndá láti agbègbè Yewa lọ́hùn-ún ní ìpínlẹ̀ Ògùn. Ó ní wọ́n ti darapọ̀ mọ́ wa ní dédé àsìkò yìí. Wọ́n jẹ́ mùsùlùmí òdodo. Mo láyọ̀ láti ṣe àfihàn wọn. Sheikh Adéòtán Tajudeen Àtàndá, mo kí yín sà. Ẹ ṣeun. Adẹ̀kú ti òǹgbẹ yìí, ẹ̀mí wa yóò làájá. Tọ́ wọ́n ní àyábẹ́lẹ̀ òbíáré. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó gbajúgbajà gan nílẹ̀ wa lásìkò yìí. Ó sì jẹ́ wípé ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbé ayé ọmọnìyàn lápá kan. Bàbá tún wò ó ní màá ṣe fẹ́ láti béèrè pé kí ni pàtàkì ẹ̀sìn gan? Gbogbo à ń ṣe ẹ̀sìn lónìí, kí ni pàtàkì ẹ̀sìn? Ẹ jẹ́ kí n mú látọ̀dọ̀ Prophet Fẹ́mi Wahab. Ẹ jọ̀ọ́ bá a bá ṣe ń béèrè yẹn láàárín ìṣẹ́jú méjì ni màá fẹ́ kí a máa fi ṣe àwọn àlàyé yẹn. Prophet Fẹ́mi Wahab, kí ni pàtàkì ẹ̀sìn gẹ́gẹ́ bí Kristẹni tẹ́yin jẹ́? Ẹ ṣé olótù. Ní tí ẹ̀sìn túmọ̀ sí ẹ ti béèrè lọ́wọ́ mi lọ́jọ́ kan rí, Yorùbá la fi sọ. Ẹni tó ń sìn. Ẹni tó ń sin Ọlọ́run. Tó ń sin Ọlọ́run bí ẹni tó ń serve, tó ń sin Ọlọ́run. Ìsìn náà ń pè lẹ́sìn. Olùsìn. Òun náà ń pè ní ẹni tó ń sin Ọlọ́run. Tá bá ń sọ pé ẹ̀sìn, ẹni kí ni pàtàkì ẹ̀sìn? Níbi tó bá ti ń sin Ọlọ́run yẹn, ṣe rí, ẹ jẹ́ kí n gbé báyìí. Ẹ rí pé gbogbo àwọn tá à ń sin Ọlọ́run pátápátá nílànà tá bá ń gbà sí, a máa ń ní ìtẹ̀lé. Irú ètè mi ṣe ń sìn, Bíbélì là ń tẹ̀lé. Bó ṣe gbọ́dọ̀ sìn mí rè, bó ṣe gbọ́dọ̀ sìn mí rè, bó ṣe gbọ́dọ̀ sìn mí rè. Ṣé ti yé yín sìn? So ẹni tó bá ti wá jẹ́ pé ó ń ṣe nǹkan míì, ara ẹ̀ ló ń sìn, kò sin Ọlọ́run. Torí ó ní ìlànà tọ́lọ́run là kalẹ̀ láti sin òun gẹ́gẹ́ bí ẹ̀sìn tí à ń ṣe. Tó ti yé yín sìn? For example, sìn, you are a Christian. Ìyẹn onígbàgbọ́ òdodo ní Kristẹni nìyẹn. Ṣùgbọ́n ọ̀nà tó ń gbà ń sin lọ́hun kò sí nínú àkọsílẹ̀ ìwé tọ́lọ́run gbélé lọ́kì bó ṣe gbọ́dọ̀ sìn mí rèé. So automatically o ti ń ṣe tara ẹni yẹn. So pàtàkì ẹ̀sìn ni pé ká dá Ọlọ́run tí à ń sìn mọ̀, ká sìn bó ṣe yẹ ká ṣe. Kò dẹ̀ sí nǹkan tá à ń ṣe kọjá pé báyìí ni kò ṣe. Humanity ni gbogbo nǹkan yẹn ń kọ́ wa.
láti Genesis dé Revelation bó ṣe lè bá èèyàn ṣe bó ṣe lè bá èèyàn lò tí ìfẹ́ á fi wà tí peace á fi wà ń tẹ́sí ń kọ́ wa nìyẹn pàtàkì ẹ̀sìn nìyẹn ká lè mọ ẹ̀tọ́ wa bá ṣe máa bá ọmọlàkejì ṣe tí rẹ́pọ̀ á fi wà tí ìfẹ́ á fi wà káàkiri gbogbo wa tí mi lè sọ nípa yẹn nìyẹn for now. Kí wá ní ìlànà yẹn tẹ́ ẹ mẹ́nubà ní ìsìn ẹ mẹ́nubà nǹkan pé ìlànà pé kí wá ní ìlànà yẹn? Ìlànà ni pé báyìí lọ́lọ́run ṣe ní ká ṣe báyìí ní ká ṣe ó wà nínú Bíbélì tá à ń kà. Ọlọ́run tó pé ní ẹ̀sìn báyìí ni kò ṣe o ó sọ fún ẹ bó ṣe gbọ́dọ̀ sí òun. Ṣùgbọ́n ó dàbí obìnrin kan tó dá fíò mi ni ó sẹ̀ mẹ́sẹ̀jì kan sí mi fídíò ni ó wá ní irú ṣọ́ọ̀ṣì wo lélẹ̀ ó lè yóò ṣe ṣọ́ọ̀ṣì because kò tí irú ṣọ́ọ̀ṣì báyìí ní Bíbélì. So ẹ má ti wá ṣe nǹkan bá ti sínú Bíbélì yẹn sì títí ẹ ló ń ṣe torí kò tẹ̀lé náà lọ́lọ́run bọ́lọ́run ṣe ní kóun ká sí òun yàtọ̀. Fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ ìwọ ọkọ báyìí ni kò ṣe sí ìyàwó ẹ̀ ìyàwó báyìí ni kò ṣe sọ́kọ ẹ̀ ọmọ báyìí ni kò ṣe sóbí ẹ̀ gbogbo ẹ̀ ló wà ní tẹ̀lé ọmọọṣẹ́ báyìí ni kò ṣe sọ́gà ọ̀gá báyìí ni kò ṣe ọmọọṣẹ́ ọba báyìí ni kò ṣe àwọn ìjòyè ìjòyè báyìí ni kò ṣe ara gbogbo ẹ̀ ló wà nínú ìlànà yẹn òun lẹ̀sìn kọ́ wa pàtàkì ẹ̀sìn nìyẹn. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ olóyè babaláwo Taofik Ọyábùnmi. Kí ni pàtàkì ẹ̀sìn nínú ti ìlànà ti ìbílẹ̀ ti ṣẹ̀ṣe eléyìí tẹ́ gbé dání? Ẹ ṣe olóòtú ká bá ń sọ nípa ẹ̀sìn àkọ́kọ́ tá a bá wo ẹ̀sìn gangan ẹ̀sìn ni a lè pè ní atọ́nisọ́nà olùtọ́ni ní ẹ̀sìn láti mọ bá a ti ń hùwà láàrin àwùjọ tàbí bá a ti ń gbègbè ayé nǹkan à ń pè lẹ́sìn gangan nìyẹn náà ní ìlànà. Àmọ́ tá a bá ní kí ni pàtàkì ẹ̀sìn gangan pàtàkì ẹ̀sìn ni láti mọ̀ wípé ẹnìkan ń bẹ o tá à ń pè ní Olódùmarè. Olódùmarè yìí báyìí ló wá fẹ́ ire ló fẹ́ o kò fẹ́ bí o bí a ti ń gbègbè ayé pẹ̀lú ìlànà tó Olódùmarè bá fi lélẹ̀ gangan láti lè mọ̀ wípé Olódùmarè ni Olódùmarè láti lè mọ̀ báwọn ìránṣẹ́ tó rán wá gan ní pàtó èyí Elédùmarè mú lọ́wọ́ òun là ń pè ní àwọn pàtàkì ẹ̀sìn nìyẹn láti lè mọ ìwúlò ara wa òun ní pàtàkì ẹ̀sìn lọ́dọ̀ tèmi. Ọ̀dà ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Sheikh Adéòtán Tajudeen Àtàndá. Kí ni pàtàkì ẹ̀sìn nínú Islam? A kí gbogbo àwa tó ń wò wá kọ́lọ̀ kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ṣé rí ẹ̀sìn tí Yorùbá bá sọ pé ẹ̀sìn ní ìtumọ̀ ẹ̀sìn nínú Islam ìtumọ̀ Yorùbá yẹn kò kún tó. Tá a bá sọ pé religion lọ́dọ̀ wa nínú Islam àdínù la máa ń pè ẹ̀sìn. Àdínù yẹn ni Yorùbá tú sí ẹ̀sìn tóyìnbó tú sí religion. So nínú ìtumọ̀ ìlànà yẹn ni ìní ìgbàgbọ́ sí wípé ibi tá a wà yìí tá à ń pè ní ilé ayé yìí a ní nǹkan kan tá a fi dá sí tá à ń pè ní contribution a ní contribution kankan sí a máa ń pè ní àlùkòdọ́wò kàóníyà wípé Ọlọ́run ọba gangan òun ló ní ilẹ̀ ló ní sánmọ̀ ló ní ilé ló ní gbogbo omi tá a bá ń bẹ̀ gbogbo ẹni tá a sì bí sínú ayé gbogbo nǹkan tó fẹ́ fi ṣẹ̀mí ó bá ń bẹ̀ ọmọ tá a bí léèrè ní síta omi tá a fẹ́ jù ẹ fún ó ti ṣáájú ọmọ ìdáyé tó a ní contribution kankan sí. So Islam wá gbé kalẹ̀ pé nígbà tá a ní contribution àwa ní àtẹ̀sẹ̀rẹ́yà ni pé báwo la ṣe fẹ́ lo nǹkan tí kì í ṣe tiwa. Ẹ mọ̀ pé àákọ́lá nílé ayé àáká ló lomi lálódù láti gbogbo abára wa ń bẹ̀ ni báwo la ṣe fẹ́ lò tá a ní lólòkulò. So ó wá gbé òfin kalẹ̀ òfin yẹn torí pé táwọn yẹn bá sọ pé ẹ̀sìn kéèyàn sin nǹkan kọ́ ni Islam ló sọ nǹkan tí Islam sọ ni pé ẹni tó ní ibi tó ti bára ẹ ti ṣe ayé kí ni nǹkan tó fún ẹ pé kó o ṣe nínú ti instruction sáńpẹ ní àmójútó tó àwa gẹ́gẹ́ bí ẹ̀dá ńlé ayé ní tọ́lọ́ bá ní máa bọ̀ léde òun lọ náà yìí tó bá ní kọ́mọ ká máa bọ̀ á léde kó nínú tó pàtàkì nǹkan tá à ń pè ní religion yẹn ó pọ̀ gan ọ̀nà méjì làwọn onímọ̀ lẹ̀ pín sí. Alákọ̀ọ́kọ́ à ń gbé nǹkan ní functional perspective
iṣẹ́ tẹ̀sìn fẹ́ ṣe ókè ẹ̀sìn fẹ́ ṣe léyò inú nǹkan tí ẹ̀sìn fẹ́ ṣe ó yàtọ̀ sí nǹkan tá a fẹ́ ṣe fẹ́ lọ ẹni tó ti wá àá fẹ́ sin Ọlọ́run nǹkan kan nìyẹn àǹfààní wo la fẹ́ rí nínú ẹ̀sìn inú nǹkan tá a fẹ́ rí ni pé nǹkan tó lóyìnbó ń pè ní social solidarity pẹ̀lú ẹ̀sìn àmọ́ nítorí pé ẹ̀sìn ọ̀rọ̀ tó pọ̀ ni o a ní nǹkan tá à ń pè ní animism animationism animism ni pé ká nígbàgbọ́ wípé àwọn nǹkan kan bẹ́nu ayé tó lè mú tó lè rìn bóyá bí àlùjọ̀nù bóyá àwọn màláìkà tó lè ní animism ni nationalism ni pé ká sọ pé àwọn kankan tó bá wa nú ayé ó ní nǹkan kan ṣe pẹ̀lú bá a ṣe ń ṣe pé bóyá ní ìsìnkú òjò ó ní nǹkan kan tó máa ní lára ní oòrùn ó ní nǹkan tó fẹ́ ní lára ní òṣùpá ó ní nǹkan ìyẹn là ń pè ní látara nationalism láti mú jáde wá so nǹkan tí Islam wá gbé kalẹ̀ ni pé tó o bá ti ní ẹ̀sìn ìgbésí ayé tó fẹ́ gbénú ayé ẹ̀ yóò rọrùn fún ẹ láti gbé nítorí pé ẹni tó ní ilé ayé tí mo sọ pé àlọ́kọ̀ọ́dọ́ òkà ò ní ìyá ó ti fún ẹ ní àtẹ̀síríyà òfin tó fẹ́ fi lo ayé yẹn so inú nǹkan táwọn adé ni pé social solidarity à lè kúnra wa lọ́wọ́ ẹni tínú ẹ̀ ń bàjẹ́ tó bá ti gbọ́rọ̀ Ọlọ́run inú àá ṣe kí ni o inú àádùn social action òun tó fẹ́ ṣe pẹ̀lú àwọn àyẹ̀ tó kù ibi tí ẹ̀tọ́ tiẹ̀ ti bẹ̀rẹ̀ ó ní tẹ̀tọ́ tẹlumí parí sí má ti torí pé wọ́n ń lówó kó pamọ́ làkejì ẹ̀ ó ti fún ẹ ní bó ṣe fẹ́ ṣe so ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ fẹ́ pé lórí mi ní ìsinmi lè dárúkọ 15 reasons ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún tí nǹkan tí Islam sọ pé ẹ̀sìn fẹ́ ṣe fún ọ èyí tó wá gbẹ̀yẹ̀ pátápátá ni pé ká sin Ọlọ́run tó dára ká sin Ọlọ́run yẹn àárí yẹn ṣùgbọ́n àwa tá a ríra wa ìkúnlọ́wọ́ tá a lè ṣe fúnra wa ìyẹn níṣòro nísìnyí ká ṣùgbà ká túmọ̀ láti kún lọ́wọ́ nínú pé ókè ìṣòro yìí ká gbé lọ tí ẹ bá ní emotional stability ọkàn ẹ̀ dàrú ká fi ọ̀rọ̀ Ọlọ́run bá bọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tá a yàn jẹ a gbọ́dọ̀ gbé ìròrí kan sí lórí pé ìyànjẹ tí wọ́n yàn jẹ yóò ibì kan ń bọ̀ tọ́lọ́run fẹ́ fi san ẹ́ lẹ́san padà tó máa lọ gbẹ̀san fúnra ẹ̀ tó o lé orí pé máa gbàgbé ẹ̀ àfún ní kí ni òyìnbó àbálẹ̀ pé lọ́jọ́ kan yóò padà rí ìdùnnú padà tó àwọn ìyẹn nìkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀. ẹ ṣeun Sheikh Adéòtán Tajudeen ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Prophet Fẹ́mi Wahab ẹ̀sìn tá à ń sọ lónìí àwọn èèyàn ní ẹ̀sìn gan ló dá wàhálà lẹ̀ sí alọ́rùn lágbàáyé báyìí o pé torí ìgbà tẹ́sìn ò pọ̀ tó báyìí kò rí bó ṣe rí yìí ǹjẹ́ ẹ̀sìn tá à ń sọ ń pẹ̀ yìí ṣó ti wá lápáre láwùjọ wa lónìí lágbọ́n ti Kristẹni Prophet Fẹ́mi Wahab. ẹ ṣe olótù tá a bá ń sọ pé àwùjọ tóbi díẹ̀ o ó lè máa lápáre sílùú bòmí ó lápáre sílùú bòmí torí mo ti lọ kiri tó sì yẹ yín sìn ẹ̀sìn lápáre sí bòmí. ẹ jẹ́ ká wo ti Nàìjíríà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńgbà yẹn. ẹ jẹ́ kí n káwọ́ ti Nàìjíríà ń sìn ṣé mọ̀ wípé ó lápáre sí bòmí Nàìjíríà náà ó depend lórí bí kálukú bá ṣe mú for example sì bàbá kan bí ọmọ márùn ó fún wọn lófin tófin tẹ máa tẹ̀lé rẹ̀ because òfin ló gáàdì ẹ̀sìn tó ti yẹ yín sìn òfin ló gáàdì wá so ọmọ kan tẹ̀lé òfin bàbá ẹ̀ á jèrè ẹ̀ tó tẹ̀lé á jèrè ẹ̀ inú àwọn tó jèrè ẹ̀ lẹ́yìn wà lẹ́yìn wà làwọn tó jọ àyànbá ìlàjọ wà òun la ṣe ń pẹra lẹ́rẹ̀sìn lérè àwọn kan àtẹ pé wọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn létí ọ̀tún ló ń jáde lọ́sì gbogbo tó ń gbọ́ wọn fi ṣe wà hù torí sì kọ́ òkú ká máa bá tẹnìkan jẹ́ ká máa pààyàn ká máa ṣàìdá ẹ̀sìn gáàdì wa fún humanity ni tọ́lọ́run bá gbélé ayé tó ti yẹ yín sìn ó lápáre ẹni tó wá gbọ́ nǹkan yẹn tí ò mú lò ó sìn á lè dá Ọlọ́run lẹ́bi òun la máa dá lẹ́bi àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn tá a jẹ́ olórí ẹ̀sìn kí là ń sọ fáwọn tó ń tẹ̀lé wa lẹ́yìn ó tún ṣe pàtàkì because òun tá a fọ fún fèrè òun fèrè ń fọ̀n jáde Ọlọ́run dá kálukú kábàlẹ̀ ràn án lọ́wọ́ fún ọ̀nà kọ̀ọ̀kan ni tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ kan tí ó wà sílẹ̀ kó fíìmù bàtẹ́lómi jẹ́ ni ẹ̀sìn òṣìṣẹ́ lára ẹ̀ ìgbà míì advice lásán ó ń tún ayé èèyàn ṣe ìgbà míì ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ tó bá fún wọn ní àmọ̀ràn ó ń yí ayé wọn padà ìgbà míì àdúrà tó bá gbà fún yàn ó ń tún ayé ẹ̀ ṣe ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tó ń ṣe tí ò change humanity olórin kọ́kọ́ ni ó ní ìwà lẹ̀sìn fẹ́ni tó mọ̀ díẹ̀ tó bá ń ṣe gbá kan múra sẹ́sìn ẹ̀ torí ẹ̀sìn ó gbọ́dọ̀ lápárí lára ẹ̀ ẹ̀sìn ò wúlò tí ó bá ti wúlò fún ọmọlàkejì ẹ̀ tí ó bá ti ráǹfààní jẹ lára ẹ̀.
ṣé tẹ́ wá ń sọ báyìí ṣé ẹ̀sìn ti kìrìsìtẹ́nì ṣó wá ń lapare láwùjọ ṣá pẹ̀lú àwọn àlàyé tẹ̀ ń ṣe. ó lapare dáadáa tó bá jẹ́ pé tó bá tẹ̀lé ìlànà tí ò tẹ̀lé ìlànà tọ́ra ti tiẹ̀ wọ́n máa ń pè kan nínú kìrìsìtẹ́nì òfin mẹ́wàá lọ́rùn fún Moses wọ́n ló fi kọkànlá ni pé tùmínú máa ṣe àáfàá kan pásítọ̀ kan babaláwo kan ò lè fọ́ọ̀sì ẹnìkan o wọ́n á sòótọ́ fún ẹ wọ́n dẹ̀ lè fọ́ọ̀sì ẹ kó ṣe ọ̀dà kan tó máa sọ ṣùgbọ́n tó bá lóhun ò ní gbọ́ yẹn ó kù sóńtọ̀ lọ́wọ́ àtọ́lọ́run tó ti yẹ yín sí ó lápá rẹ fẹ́ni tó bá fẹ́ gbọ́ àwọn ọmọ ìjọba kì í gbọ́ àwọn ìyàwó tó ń gbọ́ ó dẹ̀ ń jèrè ẹ̀ ẹni tí ò gbọ́ òun náà ń jèrè ẹ̀ you can't force anybody you can only tell them ìfúngbà tí Jesus wà láyé gan gbogbo ẹ̀wọ̀n tó bá sọ̀rọ̀ kọ́ ló gbọ́ kèfèrí sì wà ń bẹ̀ àwọn tó ṣe tí ò dá wà ń bẹ̀ kódà nínú ìlú ẹ̀ so kò lè fọ́ọ̀sì wọn wàá sọ fún wọn báyìí ló ṣe báyìí ni bó ṣe ṣe mi ò rẹ́ nìkan tó máa kó òun sí ẹ̀sìn gidi kan ká máa kọ́ ẹ̀kọ́ máa bá tẹ́lẹ̀ jẹ́ ìyẹn ò tiẹ̀ sí ní àṣà Yorùbá rárá dépò ẹ̀sìn wa so tí mo kàn lè sọ ọ̀tẹ̀ béèrè sí nìyẹn olódù. ṣé ẹ̀sìn ti lapare láwùjọ lágbọn ti ìṣẹ̀ṣe olóyè babaláwo Lásùnkànmí. ẹ̀sìn lapare nílànà tìbílẹ̀ fún ẹni tó bá sìn bólódùmarè ti wí gẹ́gẹ́ bí ohun tí prof sọ Ifá ní ká má ṣìkà ká má dúró ká má pìtàn bàjẹ́ kí gbogbo ẹyẹ má bàa rí ilé bàbá tó bí wọn lọ́mọ ó ní kò sẹ́ni tí ó wà ìkà tọ́wọ́ Elédùmarè òní tó láyé ó dolú furugbági ó dọjọ́ ọ̀kùnà Ifá gan gbàgbọ́ pọ́jọ́ àgbéyìndé níbẹ̀ ńlá pè ní ọjọ́ ọ̀kùnà Ifá ò kọ́ ni ká pààyàn kò kọ́ torí ẹ̀ ló ṣe ní o má ṣìkà má dúró ẹ̀gbọ́n ìparẹ tó wá là yìí ó wá wà lọ́wọ́ bóńtọ̀hún bá ṣe gba ẹ̀sìn tiẹ̀ kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ìpè òun ní ẹ̀sìn tá a bá pè ọ́ sí ìlànà kìrìsìtẹ́nì tó o bá ń gba mọ́ṣáláṣí lọ ẹ̀tẹ́ lọ gbà bọ̀ ẹ̀sìn ló máa lọ ṣe kì í ṣẹ̀sìn tá a bá pè é sí ìlànà mùsùlùmí bákan náà tó ń gboko aláwo lọ ẹ̀tẹ́ lọ gbà bọ̀ torí ẹ̀sìn ló lọ ṣe tá a bá wá pè é sí ìlànà tìbílẹ̀ tó kọ̀ tó lọ bẹ̀ ẹ̀sìn ló lọ ṣe ó pàdé síbẹ̀ náà ni tó bá pàdé aláwo rẹ tàbí ó pàdé wòlíì tí ó sọ fún ẹ pé á padà sẹ́yìn ọ̀nà tẹ́sí ń bá lapare lára ẹ̀dá pọ̀ fún wọn tó bá tẹ̀lé oṣù títọ́ tó ṣòdodo pẹ̀lú ẹ̀ a lè fi tirú tiwa ṣàpẹẹrẹ àti ṣọ́kò lọ́ngbà kan mọ́ṣáláṣí mọ́ akéwà sọ́kì àlùkùránì àmọ́ à ń ṣe kò pọ̀ sí náà ni ọmọ ń kú pẹpẹ ni nígbà tẹ̀ jáde lọ wọn ní ṣe ni ká padà sídìí ìṣẹ̀ṣe tá a bí wa délé wa láti ìgbà náà Elédùmarè lapare láyé mi àwọn ọmọ mi gan náà kò sí ìbàjẹ́ lára wọn dúpẹ́ fún Elédùmarè látara rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀fà mo dúpẹ́ lọ́wọ́ bàrà mọ́rọ́ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. Sà ṣé n tẹ́ ń sọ báyìí ni wípé bẹ́ẹ̀ ṣe wà báyìí tẹ́ bá rí ọmọ yín kan tó bá sọ pé mùsùlùmí ló fẹ́ ṣe ẹ̀ fún láàyè tó sọ pé kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe yóò bá ẹ rí pé nígbà àtayébáyé àwọn bàbá wa máa dápọ̀tẹ̀ dáyé ọmọ láti mọ ìlànà tó bá wáyé tó ẹ pé ìlànà mùsùlùmí lọmọ mi bá wáyé wọn ò lè dá dúró torí òtúá méjì ó sọ bẹ́ẹ̀ dáadáa tá a bá dáfá òtúá méjì àkọ́kọ́ tá ò dáfọ́ lọ́wọ́ ọba àgbọ̀ lọ́wọ́ tóbi ń bẹ̀ ó ní àlàáfíà láwùláwù babaláwo agbádá díafá agbádá ṣáwé lùmàlé ẹgbọ́ ohun tó ti mú tí Ifá ti sọ̀rọ̀ lórí ìmàlé tó ti jẹ́ gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé lànà tiẹ̀ nìyí àfi kò sí tó bá wá jẹ́ lànà ọmọ mi ni tí mo ní ó má sí ṣé mo tọ́ yẹ̀ ṣe ni àbí mo bàjẹ́ ní ọ̀dọ̀ tèmi èmi kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn ìrun tí Ifá bá wí òun ni mò ń tẹ̀lé ìlé ní kọ́mọ mi obìnrin gan kó lọ fẹ́ kìrìsìtẹ́nì tàbó fẹ́ mùsùlùmí káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni lọ́dọ̀ tèmi. Orí afẹ́fẹ́ mọ̀lẹ́ ti ń sọ báyìí. Bó ti jẹ́ nìyí.
sẹ́wọ̀n pa afẹ́fẹ́ ò ní gbàgbé ọ̀rọ̀ tẹ́ bá orí sọ afẹ́fẹ́ ẹ̀lẹ́tì ń sọ báyìí. tó dá mi lójú gbangba ìhun tẹ́tẹ́ àìtẹ́níkàlà fọwọ́ bò ó. ọ̀dà ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Sheikh Adéòtán Tajudeen. Ǹjẹ́ ẹ̀sìn ti lapari láwùjọ wa lónìí? Ṣé ẹ̀sìn tó ti lapari láwùjọ wa lónìí? Sheikh Adéòtán Tajudeen. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun olóòtú. Ìbéèrè tí ó dáa ni ẹ béèrè. Ẹ̀sìn ti lapa púpọ̀ tó jẹ́ pé àti ẹ̀lẹ́ ka àǹfààní tí ẹ̀sìn tó ti ṣe tán. Fún àpèjúwe kó ba lè tètè yé wa, àwa ní ìsìn gẹ́gẹ́ bí Mùsùlùmí gbogbo wa à ń gbà àwẹ̀. Àwẹ̀ tá a sì ń gbà yìí kò sẹ́ni tó mú wa pé ẹ gbà àwẹ̀ lọ́ranyàn. Tẹ́ ẹ bá wọnú ilé tó jẹun tó ṣe gbogbo ẹ̀ tẹ́nìkan kan ò rí kò sọ́lọ́pàá tó lè mú. Ṣùgbọ́n gbogbo òfin ti ìjọba tí ìjọba bá ṣe òfin, ìjọba ní àwọn agbófinró tó máa mú òfin yẹn ṣẹ tí a ń pè ní law enforcement agent àbí enforcer. Ṣùgbọ́n òfin ti Ọlọ́run àlẹ́nì kankan tó ní ìsín nǹkan tó dára lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá a bá ṣe pọ̀ sí tá a nígbàgbọ́ pé kò dá ká lu jìbìtì, bá a bá ṣe pọ̀ sí tá a nígbàgbọ́ pé a gbọ́dọ̀ pààyàn, bá a bá ṣe pọ̀ sí wípé èèyàn kì í gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àìtalẹ̀ nìkan fẹ́ni mẹ́wàá, gbogbo àwọn nǹkan yìí bá a bá ṣe pọ̀ sí òun ni ìlú máa fi lálàáfíà. Ṣùgbọ́n tí ìjọba bá mójútó òfin tí a gba ẹ̀sìn láàyè, ìjọba máa ṣiṣẹ́ lórí pé kọ́lọ́pàá kó pọ̀ sí, kí ilé ẹjọ́ kó pọ̀ sí, kọ́gbà ẹ̀wọ̀n pọ̀ sí, nítorí pé òfin Ọlọ́run ó máa ń dúró lẹ́mìí àwọn èèyàn yẹn lọ. Ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, tí arákùnrin kan ọ̀jọ̀gbọ́n ni à ń pè ní Emmy Duncan ó ṣe research náà bóyá bíi 1915 tó sọ nígbà táwọn èèyàn mú àbá wá báyìí pé ẹjẹ́ káńsù ẹ̀sìn ẹ kó má ṣẹ̀sìn mọ́. Òun wá sọ pé nínú àǹfààní tí ẹ̀sìn ṣe òun náà ni pé nígbà tí àwùjọ tó bá kó aburú báyàn àbí ìṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ síyàn, nǹkan tá a máa fi ń rọ àwọn èèyàn nínú tá a fi ń tù wọ́n oníkàtọ̀ pé òkè ẹ̀tọ́ rẹ tó bọ́ sí o àbí tó jábọ́ mọ́ ẹ lọ́wọ́ yìí má da ìlú nítorí ẹ̀ Ọlọ́run á padà san ẹ́ lẹ́san. Àbí ọmọ kú fún ibi tá máa fi tì sí ni pé mọ́kàn kún bẹ̀ Ọlọ́run á ṣe èyí tó dáa. A gbọ́dọ̀ rí nǹkan kan tí a máa fi jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn máa fi balẹ̀ tá à ń pè ní emotional stability nínú àwùjọ. Tí ò bá ti sí àwọn tó ń dà lúrú a pè wọ́n ní ìkookò. Tí gbogbo èèyàn náà bá di ìkookò tí a bẹ̀rẹ̀ sí para wa, ìyẹn ni pé gbogbo wa ní ẹ̀mí Ọlọ́run. Fún àpèjúwe irú òṣèlú nìsín, gbogbo èèyàn nígbàgbọ́ sọ káwọn òṣèlú ń kówó jẹ o, ṣùgbọ́n ìgbàgbọ́ gbogbo èèyàn ní pé wọ́n ń kówó jẹ. Tí gbogbo èèyàn bá fi Ọlọ́run lẹ̀, tí gbogbo ó dà ṣẹlẹ̀ ń kó jẹ ni, kí gbogbo wa jọ wà ń bẹ̀, á bí nǹkan tá à ń pè ní rivalry, ìyẹn ni pé yìí máa fi gbágágbágágbágá. Òyìnbó wọn wá sọ pé àwùjọ awádà ìyẹn là ń pè ní anarchy. So ọ̀jọ̀gbọ́n kan náà tá à ń pè lọ́bọ̀ K-Menton òun náà padà sọ pé àwùjọ máa scatter tí ò ní sí nǹkan kan mọ́ látara yìí pé àwọn èèyàn tó sì gbàgbọ́ ní Ọlọ́run wọ́n pọ̀ jù àwọn èèyàn tí ò ní gbàgbọ́ ní Ọlọ́run lọ. Wọ́n ti gba kádàrá, àwọn ti lọ ní àǹfààní míì tí ẹ̀sìn máa ń ṣẹlẹ̀. Àǹfààní míì nítorí àsìkò ni pé à ń pè kiri kan ní uniform crime report pé ok ẹ̀ṣẹ̀ wo ló ṣe mẹ́ẹ̀. Fún àpèjúwe ká sọ pé wọ́n ní wọ́n ṣe raping àbí suicide fún àpèjúwe. Ok suicide mélòó ló kọ bí suicide ní Ìbàdàn, mélòó ló kọ lẹ́kọ̀ọ́, ló kọ l'Abẹ́òkúta. Àwọn ọlọ́pàá máa pàdé ní gbogbo oṣooṣù, wọ́n máa ṣe kí ni wọ́n máa lè mọ iye ẹ̀. Ìjọba wa sọ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ nínú ìlú. A ní nǹkan tá à ń pè ní prevalence of suicide rate, àwọn èèyàn tó ń ṣe tó wọ́n ti pọ̀, kí ló lè ṣẹlẹ̀ sí? Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo suicide rate kódà tẹ́ ẹ bá tẹ̀ lórí fóònù, ẹ rí i pé àwọn àwùjọ tí wọ́n ní ẹ̀sìn suicide rate tí wọ́n kò máa ń ga sókè, ó máa ń wálẹ̀, èrò kì í pọ̀. Kí ló fà á ni pé bí wọ́n ṣe ní ìṣòro tó, bí wọ́n ṣe ní nǹkan tí ń dà wọ́n làákàyè tó, wọ́n sì nígbàgbọ́ ń bì kan pé ìgbọ̀dọ̀ para mi, wọ́n sì nígbàgbọ́ ń bì kan pé bí mo pòfo láyé ibì kan wà tí mo ti máa jèrè ní ọ̀run. Ṣùgbọ́n tá a bá ti yọ gbogbo ẹ̀ kúrò tí gbogbo yẹn bá ti rí pé ayé yìí nìkan ni tí gbogbo á dojú lu ayé, a máa dá gbogbo ẹ̀rú, a máa dá nǹkan tí olóyìnbó ń pè ní chaos ó máa wà láyé, anarchy máa wà láyé, lawlessness gbogbo àwa dàrú mọ́ra wọn. So àwọn àǹfààní tí ẹ̀sìn ń ṣe ni bákan náà social
solidarity àákúnra wa lọ́wọ́ broda lágbájá ẹlòmíì iṣẹ́ tó ń ṣe lénìí ibi ilé ẹ̀sìn tó ń lọ ló ti fi rí ẹlòmíì ìyàwó tó fẹ́ lénìí ilé ẹ̀sìn tó ń lọ ló ti fi rí ẹni tó gbà á sílẹ̀ nígbà tó níṣòro ẹlẹ́sìn bíi ẹgbẹ́ ẹni ẹjẹ́ adáwó fún broda lágbájá ẹjẹ́ adáwó fún tẹ̀lé tó sì jẹ́ pé ẹni tí ò sí inú àwùjọ ẹlẹ́sìn yẹn òun ò ní àǹfààní bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹlẹ́sìn yìí tó máa lọ ra ilẹ̀ tó máa pín fúnra wọn pé òkè ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí inú àwọn àǹfààní tí ẹ̀sìn ń ṣe ní bẹ́ẹ̀ náà ní ká bẹ́ẹ̀ àbẹ́ lọ́hùn pé òkè ọ̀rọ̀ mi dojúrú mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe ẹgbà ní kí ni kí n ṣe ìyẹn lọ bá àáfà àbí ẹlẹ́sìn tó jẹ́ ìsìjábà gbígbàdúrà lọ́dọ̀ ẹ̀ bá tó ẹ̀sìn lọ́dọ̀ wa ni parí gbogbo ẹ̀ lọ́dọ̀ tiwa nínú Islam pé wà má khalaqtul jinna wal insa illa liya'budun pé àdẹ́nìkan nínú èèyàn nínú àjọ̀nù àfi kó sin Ọlọ́run bá dẹ́dà ní máa sin Ọlọ́run bá yẹn Islam nígbàgbọ́ yìí pé o ní connectivity ẹ̀mí rẹ̀ sopọ̀ mọ́ ẹni tí ń bẹ́ẹ̀ ṣe kí ni o tí ń gáìdì ẹ̀ wípé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí so mo ti sọ̀rọ̀ kan síwájú pé tẹ́ ẹ bá wo náà animism àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé nǹkan tó fà á tí ẹ̀sìn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o ní pé wọ́n ń lálàá ó ń dàrú mọ́ ọ lójú wọn ò mọ̀ túmọ̀ tí wọ́n lè fi rí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ayé báwo ni ọmọ ẹnìkan ṣe máa ọmọ márùn-ún sì kú fẹ́nìkan lọ́jọ́ kan náà àwọn ìṣẹ̀lẹ̀ kankan ṣẹlẹ̀ tí wọn ò ní lè rí àlàyé tí wọ́n lè fún ibẹ̀ ni wọ́n tún á nígbàgbọ́ pé ókè báyìí ìyẹn ló dí ọ̀pọ̀lọpọ̀ èrò rí lọ́dọ̀ wa ní Nàìjíríà nílẹ̀ Yorùbá láti máa ń dárúkọ ẹ̀sìn mẹ́ta àwọn àwùjọ míín wà ẹ̀sìn tó wà ń bẹ̀ kì í ṣe 50 tó pọ̀ bẹ́ẹ̀ lágbàáyé tó ń gbé kó o tó yà síbi kan téèyàn bá kó inú Islam ní ìsìn níbí báyìí ó lè di Christian ó lè di babaláwo ṣùgbọ́n lọ́dọ̀ ìlú bòmíì kó o tó yà sí bòmíì wàá jókòó wàá ṣe nǹkan tó lè bó pèlè research wàá investigate wàá béèrè ìbéèrè wàá ṣe gbogbo ẹ̀ kó tó sún tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wàá fi lè rí àǹfààní ẹ̀sìn tí ó yẹ kó rí ń bẹ̀. ó dà Sheikh Adéòtán tí n bá gbọ́ yín dáadáa ń tẹ̀ sọ ni wípé ẹ̀sìn ó lapa ire ní àwùjọ wa pàápàá nínú ti ẹ̀sìn Islam. bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn rí fídíò káàkiri táwọn míì tí wọ́n á tiẹ̀ máa pààyàn lè mú ọ̀bẹ wíwọ́n ń du ẹnìkan lọ́rùn wọ́n á máa sọ pé Allahu Akbar ṣé a lè sọ pé àwọn yẹn náà ṣé mùsùlùmí sì ni wọ́n àbí kí ló ń ṣẹlẹ̀ láàrin yẹn. sẹ́yìn mi ò mọ̀ bóyá ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí mi ò mọ ibi tí scope ẹ̀ dé nípa yí pé ṣé rí ilé ayé tá a lò. pé ibi tí ó máa tàn kálẹ̀ dé àbí. ibi tí mo lè sọ̀rọ̀ dé. ẹ sáré bá wa mú ní ṣókí ẹ bá wa kó. ṣé rí ilé ayé tá a wà yìí a pín ilé ayé sí méjì a pè àwọn èèyàn kan ní the oppressed àwọn èèyàn tí wọ́n ń fìyà jẹ èèyàn a pè àwọn èèyàn kan ní oppressors àwọn tí ń jẹ gàba tí ń fìyà jẹ èèyàn ṣé rí oppressed òun ló lẹ́sìn oppressor ò lẹ́sìn kankan kò sí oppressor òun ò ṣe Christian òun ò ṣe Muslim òun ò ṣe aláwọ̀ òun ò sí kankan nǹkan tó kàn wọ́n ni bí wọ́n ṣe fẹ́ jẹ gàba ìmọ̀ kí wọ́n rí ipò ìmọ̀ kí wọ́n lówó ìmọ̀ kí wọ́n lọ́lá ṣóyé òun ló fà á tí ẹ fún àpèjúwe ṣé báwọn èèyàn kan ló wá kó alẹ́rú ní Áfíríkà tí wọ́n kó alẹ́rú tí wọ́n ta àwọn bàbá wa tí wọ́n fi padlock àgádágodo tí wọ́n sì wà lẹ́nu ṣé a máa wò wọ́n lẹ́lẹ́sìn a sì lè ro ẹ̀sìn mọ́ wọn ṣùgbọ́n ṣẹ́sìn wọn lórí kan ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ náà ṣé báwọn kan ló wá colonize wa tí wọ́n mú ilẹ̀ wa tí wọ́n gé eléyìí Nàìjíríà eléyìí Benin eléyìí kan Republic of wọ́n gé wọn wọ́n dẹ̀ lẹ́sìn ṣẹ́sìn lórí kan ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ ká lọ sórílẹ̀-èdè olórílẹ̀-èdè ká lọ ju àdó olóró síbẹ̀ àwọn tó ṣe bẹ́ẹ̀ àwọn lẹ́sìn ṣùgbọ́n ẹ̀sìn wọn kọ́ lórí kan ṣe bẹ́ẹ̀ ṣé ẹ gẹ́gẹ́ nǹkan tó ń sọ ṣe rí àwọn oppressor yìí wọn ò mọ́ra wọn tábàdẹ̀ wo Nàìjíríà náà tẹ́ bá wà wọn tó ń pè ní political class àwọn tó ń ṣèlú ẹ̀sìn kò ní nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn nǹkan tó kàn wọ́n ni pé a fẹ́ máa ṣolórí lọ a fẹ́ máa jẹ gàba lọ so ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa lo nǹkan tó dáa fádùúgbò kan káwọn pé nìsín a fẹ́ gbalẹ̀ Yorùbá wọlé a fẹ́ fi àjà àwọn Yorùbá ọ̀nà wọn láti gbà láti lè mú àwọn Yorùbá ọ̀nà nǹkan tó gbajúmọ̀ ní ọ̀dọ̀ Yorùbá la máa gbà wọlé a fẹ́ gbalẹ̀ Haúsá wọlé fún àpèjúwe èyí tó gbajúmọ̀ tá máa fi ṣe nǹkan tá à ń pè ní discredit ó ní
nínú àwọn kan tó sọ pé Allahu Akbar mo rí ẹnìkan tó fi dreadlock tó ṣe irun bí irun dàda tí ò sì sínú Islam. Mo rí ẹni tí mu igbó tí ò dẹ̀ sínú Islam. Kò láti sọ pé wala taqtulu anfusakum gbọ́dọ̀ para yín. Òfin ni wala taqtulu anfusakum. Téèyàn bá pààyàn nínú ṣẹ̀ríà tó o bá pààyàn ẹni tó pààyàn yẹn a gbọ́dọ̀ pa padà. Tí a bá pa padà tó wáyé pé manslaughter ni àmì pa padà. Ṣùgbọ́n àwọn ẹbí tó jẹ́ ẹbí ẹ̀ wọ́n á san nǹkan tá à ń pè ní dìyàwó owó ẹ̀jẹ̀. Presently owó ẹ̀jẹ̀ téèyàn máa san tó bá ṣe mistake pààyàn ọlọ́mọ yẹn kárí èèyàn lọ gun márúwá ó gbégbá one way ó bá kọ̀yàn yóò san more than 900,000 àbí 900 million káwọn kó 1 billion. Tẹ́ ẹ bá ṣe tán ẹ tẹ fóònù yín kẹ́ ẹ sọ pé dìyàwó blood money how much ní Nàìjíríà ẹ kàn tẹ́ bá ṣe sọ̀rọ̀ ẹ rí. So aburú ni kéèyàn pààyàn tọ́lọ̀ tó wà láti taqtulu anfusakum gbọ́dọ̀ para yín. Níbo mi ọ̀nà pé bíi ayé zẹ́ńbì kùtìlà ẹni tá a bá pa àábèrè lọ́wọ́ yín pé kí ló ṣe tẹ́ fi pa. So a rí àwọn tí wọ́n ní wọ́n ń pààyàn yìí tí wọ́n ń lọ sí káàmpù bí tí wọ́n ti pààyàn tí à ń rí kọ́ńdọ̀mù ń bẹ̀ tá à ń rí ògógóró ń bẹ̀ tá à ń rí kókè ń bẹ̀ tá à ń rí gbogbo ẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ènìyàn wọn kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn ajẹgàba tá à ń sọ yìí tí mo pè ní kí ni oppressor àwọn ni wọ́n háyà wọn láti lò wọ́n. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ sá lọ ní ìsọlọ́ má ṣe wá lólè èèyàn rí ID card ẹnìkan níbì kan ọlọ́pàá wá ń le ó wá sáré ju ID card yẹn lẹ̀ bíi pé àpò òun ló ti jábọ́ ọlọ́pàá náà wá mú ID card yẹn ó wá padà pé Ọlọ́run ti ṣe kò nídìí kí n lè lọ́mọ́. Ẹni tó sì ní ID card ọ̀tọ̀ ni ẹni tí ń sá lọ ọ̀tọ̀ ni. Àwọn tí ń ṣiṣẹ́ yìí wọ́n gbọ́dọ̀ gbé àwòrán kan wá tó máa tọ́jú identity wọn tó máa gbé identity wọn bóyá ẹgbẹ́ kan wọ́n sọ tó wọ́n ṣe máa ṣe nìyẹn ṣé lọ́pọ̀ aláwọ̀ fún sọ nǹkan bá ṣùgbọ́n gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tó jẹ́ Islam kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ ṣeun ṣùgbọ́n ìwà burúkú pọ̀ sí àwùjọ wa lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé bí àwọn pásítọ̀ kan àwọn wòlíì kan tí wọ́n máa ká ìwà burúkú lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ wọ́n ní àwọn kan wọ́n lọ gé orí èèyàn wọ́n fi jó nǹkan nínú ìṣẹ̀lẹ̀ wọ́n fi ṣe gbá àwọn mùsùlùmí àtúngbọ̀ kà àwọn sọ wípé ẹ̀sìn lápáre tí mo máa ń jẹ́ kí wà bóun yẹn máa pọ̀ sí ẹgbẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pọ̀jẹ́sọ̀ mi wà á pàdé. Ìbéèrè tẹ béèrè ní kí ló fà á tí ìwà burúkú ń pọ̀ sí i. Bẹ́ẹ̀ni. Tẹ bá ṣàkíyèsí nígbà tí à ń dàgbà mo ti béèrè lọ́wọ́ yín rí a lè káyé ṣọ́ọ̀ṣì tó wà ní gbogbo Lagos State yẹn ifun Ogun State. àgbọ̀yìn mọ́. A lè káyé ṣọ́ọ̀ṣì tó wà a lè káyé mọ́ṣáláṣí tó wà kódà lè káyé àwọn aláwo tó wà ṣùgbọ́n sìn ó dàbí àwọn tó máa ń béèrè lọ́wọ́ mi nígbà míì pé nínú Bíbélì ṣé àwọn tó fẹ́yàwó bíi 20 ìyàwó bíi 10 ṣó máa wọ iná ni àbí máa wọ ìjọba ọ̀run. Mo máa ń ṣàlàyé fún wọn tẹ́tẹ̀ bá ti ń pọ̀ wọ́n dàbí ẹni tó bímọ púpọ̀ ní àti ẹni tó bímọ 2 sí 3 ìyàtọ̀ máa wà láàárín wọn oríṣiríṣi ọ̀la máa rí nù wa. A rí àwọn tó yẹ kó níṣẹ́ ṣe ń tẹ́kùn wọn lè ṣe burúkú láyé bẹ́ẹ̀ lára àfáà náà bẹ́ẹ̀ lára pásítọ̀ náà àrí wòlíì náà bẹ́ẹ̀ àdẹ̀rà àwọn tó yẹ pé èèyàn burúkú pátápátá gbà ní wọn. Ṣe rí mo máa ń sọ ẹni tí ẹ̀sìn ò bá ti lè gba ìwà burúkú lọ́wọ́ ẹ̀ kò mọ Ọlọ́run tó ń sìn. Torí tẹ́sìn wà fún ni pé kó tọ́ wa sí ọ̀nà láti ṣe nǹkan tó tọ́. Ṣùgbọ́n ìwọ tó yẹ pé pásítọ̀ ni ẹ́ prọfẹ̀tì ni ẹ́ ogun tó ń ṣe pátápátá is against what God says you should be doing. Kò sí bó ṣe máa rí a bad student become a bad lecturer. Torí ibìkan lè má ti ń bẹ̀rẹ̀ nǹkan wọ́n ní kíní kan bá ní lágbàlagbà kékeré ló ti ń bá ní lọ. Mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn ẹ̀yà kan fẹ̀sì sẹ́gbẹ̀ẹ́ kan náà kó tó di pé èèyàn mú ẹ̀sìn Yorùbá ni wá ṣáwọn bàbá wa sọ fún wa ká máa ṣe tí ò dá ni nígbà tán bí wa ìwà rí náà fi tọ́ wa humanity òun náà fi tọ́ wa. Tẹ́ wá rí i pé nǹkan èèyàn burúkú ń pọ̀ sí kí ló lè fà á? Alákọ̀ọ́kọ́ àwọn tó yẹ pé Tinubu ni máa ṣe àwọn lọ́pọ̀
nínú wa. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó jẹ́ pé wọ́n ń fi ẹ̀sìn bojú, àwọn náà pọ̀. Àwọn tó jẹ́ pé ohun tó fẹ́ jẹ ló sọ wọ́n di ìránṣẹ́ Ọlọ́run, ló sọ wọ́n di babaláwo, ló sọ wọ́n di àfáà, àwọn náà pọ̀ jù. Ṣẹ́dẹ̀ mọ̀, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tí irú nǹkan báyọ̀ ní máa ṣẹlẹ̀. Ìsìn lóyìnbó ìbò ṣe rọrùn tó, èèyàn burúkú tún lọ rẹpẹtẹ, ọgbà ẹ̀wọ̀n kún lọ rẹpẹtẹ, wọ́n ṣe fún wọn tẹ́wọn lọ́rùn tó. Àwọn ìyẹn nílùú òyìnbó tẹ́yìn náà wà. Ìlú kẹta sí kẹrin tí máa gbèrè kéèké mo kọjá bẹ́ẹ̀ o, tí mo gbé mo dẹ̀ mọ tí mo ń rí bẹ́ẹ̀. So kí wọ́n fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé ìwà burúkú á máa pọ̀ sí tá a bá ti adapt sí system Ọlọ́run. Ntọ́lọ́run ní ká máa ṣe rèé o, tá a bá ti lè ṣe tá à ń ṣe ti fẹ́nu ara wa, ìwà burúkú la máa hù. Ọlọ́run ní kọ́ ẹnìkan kó máa ṣe ohun tí ò dáa, ohun tó dáa Ọlọ́run máa ń sọ fún wa pé báyìí ni kò ṣe ṣe, báyìí ni kò ṣe ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ò lè bá ẹ rìn kiri, Ọlọ́run ò lè fọ́ọ̀sì ẹ, ìwọ ló máa ṣe nǹkan yẹn. Bá a sọ pé wòlíì burúkú wà, àfáà burúkú wà, babaláwo burúkú wà, bẹ́ẹ̀ làwọn èèyàn rí náà wà. Àárín gbogbo ẹ̀ lórí tẹlifíṣàn, àárín lórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n a sọ pé gbogbo ẹ̀ náà rí bẹ́ẹ̀. Èmi à ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀, Ìjẹ̀bú ọmọ gbá kan, Abẹ́òkúta ọmọ kíní kan. Má sọ fún wọn pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ gbogbo wọn kọ́ ló máa rí bẹ́ẹ̀. Kò sí lò téèyàn burúkú ò sí, kò sí lò téèyàn rí ò sí. So ẹ̀sìn yẹ kó gbà lọ́wọ́ wa ni, ṣùgbọ́n àwọn tó jó lórí yẹn wọ́n ń sọ fọ́pọ̀lọpọ̀ kì í gbọ́. Dó ọ̀pọ̀lọpọ̀ ń sọ ó dàbí chọ́ọ̀chì míì sí wọ́n ti ń sọ̀rọ̀ ńbẹ̀ kọ́kàn máa gbàdúrà lọ ni. Má sọ fún wọn pé níbo lẹ ti rí yẹn nú Bíbélì. Jésù gbàdúrà, ó ń sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn, báyìí ni kò ṣe ṣe, báyìí ni kò ṣe ṣe. Bó lẹ̀ ti wà nínú Kùránì náà nìyẹn, bó ṣe wà nínú àwọn bàbá wa náà àbáláyé náà nìyẹn. Ṣùgbọ́n ẹnìkan ò lè fọ́ọ̀sì ẹnìkan pé báyìí ni kò ṣe ṣe nǹkan, ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀nà tó dáa lọ́lọ́run tọ́ wa sí. Ìwà burúkú á máa wà bíkọ́ àwọn yóò fẹ́ gbọ́tọ̀ lọ́run. Tó máa ń ṣe wàásù níbì kan sí, pàdépàdé máa rí èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yọ́ kan sọ pé àárọ̀ dìde wàá dolówó, ọ̀dà ẹ lọ rẹ̀ ti ṣe àṣì ni. Ṣé pásítọ̀ ní kan ṣe bẹ́ẹ̀? Bó dẹ̀ ṣe wà káàkiri gbogbo ẹ̀, wọ́n fẹ́ gbọ́rọ̀ lọ́run. Àwẹ̀ ló dé táwọn mùsùlùmí ń gbà yín sí, ẹlòmíì ọlọ́tí ni o, ẹlòmíì ọmọ ọ̀tá ni a máa bá wọn gbà wẹ̀. Lẹ́yìn àgbà tó padà sínú tó ń ṣe yẹn, ṣáà fáà lóní kó máa ṣe bẹ́ẹ̀. So bó ṣe rí nìyẹn, olótùú mo lè sọ. Torí 2 minutes lẹ fún wa, ẹ jẹ́ kó jẹ́ 2 minutes yẹn because àwọn èèyàn tí ń pè mí. Àwọn èèyàn tí ń pè mí látẹ̀ kan. Ẹ ṣe. Ẹ ṣeun. Olóyè Ọlásùnkànmí babaláwo. Ó yá, kí lẹ rò pé fà á tó fi ń burú sí i? Olóòtú, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́tún lósì tí wọ́n ti sọ̀rọ̀. Ṣé rí tí a bá ń sọ nípa ẹ̀sìn ọ̀tọ̀, ìwà inú ọ̀tọ̀, ìwà inú ẹ̀ tó fẹ́ wù yẹn á padà wù ú. Nígbà ìkà bá ṣèkà tán ní tó mọ̀ pé òun ṣèkà ni, ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun fẹ́ ṣèkà. Yorùbá bọ̀ ní ẹni burú mọ̀, ẹni tó máa sọ fún un ló ń wá. Ẹ̀sìn kan ló ní kéèyàn má hùwà bí, ẹ̀sìn kan ló dẹ̀ ní kéèyàn hùwà bí. Ìwà kálukú ìwọ ò ní foníwà sílẹ̀ ni. Ìwọ tó Elédùmarè dá lẹ́ni tó ṣetán láti tẹ̀lé òun àbí láti tẹ̀lé ti Ifá bára gbọ́n mi. Ojú òpó ọ̀dọ̀ yín lọ́hùn yẹn ni. Àṣẹ ń gbọ́ mi báyìí. Ok, ó yá, àti ń gbọ́ yín padà, ẹ tẹ̀síwájú. Ẹ̀dá tó ń hùwà bí, ó ti mọ̀ pé ní ibi lòun. Ẹ̀sìn kan ló ní kó lọ gbébọn máa pààyàn. Ìwà inú ẹ lòun wù. Àmọ́ nítorí wípé àjẹbánu ìjẹkújẹ àwọn ìjọba gan ló ń kó bá ọ̀pọ̀lọpọ̀ tí fi hùwàkiwà. Nítorí wọn ò rí tọmọ ẹlòmíì rò, tara wọn ni wọ́n rí rò. Lóòótọ́ ọbẹ̀ kọ́ là ń lọ, àmọ́ ó wọnú ara wọn ni. Ọ ní ẹkún kínní kan nífẹ̀ẹ́ kún àsùn dáwà, àròkàn nífẹ̀ẹ́ kún àsùn dáwà. Ẹni tébi pa lénìí, tébi pa lọ́la, tí ò ríṣẹ́ ṣe, àrò nǹkan míì ṣe. Ẹni ebi ń pa tó ní kó máa ṣàdúrà ni. Ṣé àdúrà ló fẹ́ bọ? Á wá ọ̀rọ̀ kan fi ṣàdá. Ìwé ebi pípa ńgbà míì ló ń mú ẹnikẹ́ni hùwàkiwà. Ẹ gbọ́, ẹni tó lọ ń pokùnso fúnra rẹ̀, ṣóun kó pokùnso ni? Ó ti ròpin ni. Ẹ̀sìn kan ló mú ròpin o. Ẹ̀sìn dẹ̀ kọ́ ní ń dà lúrú. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan máa ń kí bọnú ara wọn. Ẹ̀sìn kan ní ń dà lúrú. Àwa ara wa là ń dà lúrú fúnra ara wa látara ìwàkiwà tó ń bẹ nínú ẹ̀jẹ̀ wa ni.
tá a bá yọ ti ìwàkiwà inú ẹ̀jẹ̀ kúrò, kò sọmọ tí ò fẹ́ gbọ́rọ̀. Ọmọ tí bàbá rẹ̀ mú gbó tó bá gbó lọ́wọ́ bàbá ẹ̀, ọ̀nà dà tóun náà ò ní fọ̀dàn. Ẹ ti rí pé ìwà nìyẹn. Àwa yìí ti mutí rí dáadáa, a fa sìgá dáadáa, èèyàn kan ló sọ fún wa ká má ṣe mọ́ nígbà tá a rí wípé ìwà yìí kò ṣe ohun tó ọmọ lè bá lọ́wọ́ ẹni kọ́mọ má bàa jogún ẹ̀. Àwa òbí gan pẹ̀lú ẹni tí ń kọ́ ọmọ níwàkiwà, ẹ jẹ́ ká fi tẹ̀sìn sílẹ̀. Ará àfáà tó gbẹ̀sìn dáadáa tí ń mu gbó, àrí wòlíì tó jẹ́ kò lè má forí sọlẹ̀ mọ́ṣáláṣí tí ń mu gbó. Ìwà yìí ọ̀tọ̀ o, ẹ̀sìn ọ̀tọ̀. Ntèmi ní sọ nìyẹn pé ẹ̀sìn kọ́ ló ń sọ wípé kí ìwà burúkú máa pọ̀ sí àbí kí aburú máa jù. Ìwà ara wa òun ló ń dà wá láàmú. Bó ṣe jẹ́ nìyẹn olóòtú. Ẹ ṣeun. Ṣé ìkádé òtán Tajudeen, ṣé ẹ rí pé ẹ̀sìn òun ló túbọ̀ ń mú kí ìwà burúkú máa pọ̀ sí láwùjọ gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe ń sọ? Ẹ ṣeun olóòtú. Ṣé rí làpálàpá àìsàn ni ó máa ń bara jẹ́. Ẹ̀tẹ̀ àìsàn náà ni ẹ̀tẹ̀. Ṣùgbọ́n ìgbà míì wà Yorùbá ní wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n lọ wá làpálàpá káàkiri. Ṣé rí àǹtí kìíní kan ní rosmoliya yẹn ìròrí ni òyìnbó máa ń pè ní capitalism. Ìròrí tó ń wà tó ń darí ayé nìsín ó ní rosmoliya, pé nǹkan material kí n lówó òun ni. Gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ọ̀rọ̀ owó ni. Tó lórí bá fẹ́ kọrin kíníkémi sá ti lówó, owó ni. Ẹni tó kíníkémi sá ti lówó màá ṣa kíní kan, gbogbo owó ni. Kò sí nǹkan tẹ́ bá ń sọ nínú àwùjọ, òun ni àwùjọ máa kù níwà. Láyé àtijọ́ a ní ìròrí mi ìtàkùn ìpàdé ìyẹn pé ìjọ rántí ẹni kejì. Ìpínlẹ̀ Yorùbá tá a bá sọ pé àárò kan ló ń bẹ̀rù, tá a bá sọ pé ká ṣe ọ̀wẹ̀, ẹ wá lọ bá mi fi ọ̀wẹ̀ roko, communism. Àjọ kọ́lé fúnra wa láyé àtijọ́ wọ́n máa dáwọ́ jọ kọ́lé ni, wọ́n máa dáwọ́ jọ ṣe gbogbo nǹkan ní communal aspect ni. Ṣùgbọ́n the reigning system, economic system, ọ̀nà àti àtúntí lọ láti ní ìṣẹ̀lẹ̀ capitalism. Orúkọ mi ìdásí máa ń pe capitalism káàkiri ní individualism. Káàkiri pé àfẹ̀mí. Ìyẹn ló máa fi wò lẹ́nu bíi pé tí n bá bẹ́ orí ilé yìí tí mo fi ṣoògùn, tẹ́mi bá ti ní owó, kò sí nǹkan tó kàn mí. So àwọn èèyàn ò fura mọ̀ wípé nǹkan tí ń dayé láàmú ní capitalism, àwọn èèyàn ò fura mọ̀ bẹ́ẹ̀. Wọ́n lè rán pé ẹ̀sìn ní kíní kan ní nítorí pé kò yé wa ni. Capitalism yẹn náà ló wọ aṣọ àáfà, ló wọ aṣọ wòlíì, ló wọ aṣọ babaláwo, lolúkálùkù. Ó kéré nísìn àwọn èèyàn mọ́tò làwọn èèyàn fi ń ṣe yanràn. Alẹ́lòmí sọ pé mọ́tò ni. Á jẹ́ rí bẹ́ẹ̀ torí pé ẹni tí ò ní mọ́tò àwọn èèyàn ní pọ́nlé. Ẹni tí ò kọ́lé àwọn èèyàn ní pọ́nlé. Ẹ rí àwọn olórí ẹ̀sìn, wọ́n á máa ṣí lélé ni wọ́n máa gbé sórí tẹlifíṣàn, wọ́n á máa gbé sórí Facebook, wọ́n á máa ṣí lé. Àrí olórí ẹ̀sìn tó náà wọ́n á ṣe olórí ẹ̀sìn máa ṣe wọ́n máa ṣáà tó máa ṣe gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ táwọn èèyàn máa ń ṣe. Kódà lórí ẹ̀sìn tó máa gbó síwájú ojú ẹjọ́ kámẹ́rà tó wọ́n máa jó. So kìíní capitalism ni tá a tún ń pè ní materialism, wípé kò sí nǹkan tó jẹ́ spiritual, pé mo fẹ́ so ẹ́ papọ̀ kọ́lọ̀ mo fẹ́ so ẹ́. Láyé bá dẹ̀ ń lọ bẹ́ẹ̀, wọ́n pe capitalism, wọ́n pè ní the survivor of the fittest. Ẹni tó lè ya wèrè jù ló máa survive. So at the end of the day, èmi ya wèrè, ìwọ ya wèrè, àwọn ya wèrè, gbogbo àwa ya wèrè, pátá bá ya wèrè, àwọn àdàwùjọ rú ni. Nǹkan tó ń destroy àwùjọ ni. Àyàfi nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni ẹnìkan, ìyá ìyàwó mi, bàbá tó bí ìyá ìyàwó mi,
wọ́n fún ẹnìkan ní ilẹ̀ ní 1956 ẹni tí wọ́n wá fún nílẹ̀ yẹn ó bá fi dáko ilé ti wá dé gbogbo bẹ̀ ọmọ wọn wá lọ mú èèyàn wá pé kí wọ́n á lọ ra ilẹ̀ yẹn ẹ wo 1956 tásìkò dáwà yìí ó máa lọ bí 70 years báyìí bàbá yẹn wá ìyá tó wá ìyá ìyàwó tó wá lọ sí ìyá ìyàwó kò sí mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ìyàwó mi wá wípé ilẹ̀ yìí ó 1956 náà fún un náà gbélé fún un bàbá yẹn dẹ̀ sọ fún un lọ́jọ́ náà pé mi ò tà á fún ẹ o máa ro kó mbẹ̀ ìyàwó mi ò mọ̀ gbogbo àwọn ọmọ ìyá ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ exist ìyá tiẹ̀ náà ò mọ̀ pé ilẹ̀ wà níbì kan bàbá yìí kì í ṣe pé Islam ló ní kó wá ṣe bẹ́ẹ̀ Christianity kọ́ ló ní kó wá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n ń lò ìgbà táwọn ń lò ìmọ̀ Yorùbá orientation ìlanilọ́yẹ̀ ilé táwọn bá lò náà ni pé nǹkan ní nǹkan ò gbọdọ̀ wọnú owó olówó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kò gbọdọ̀ dàpọ̀ mọ́ sí bàbá tí mo sọ ìsàlá 97 years ni wọ́n wá dá padà ẹlẹ́sìn àrí ẹlẹ́sìn tó máa kówó fún pé kí wọ́n bá wọn ralẹ̀ tí ò ní ralẹ̀ tó tẹ̀ tó kówó fún ẹ mọ̀ pé ká sọ pé bàbá yẹn jẹ ilẹ̀ yẹn kò sẹ́ni tó mọ̀ ẹbí ò mọ̀ ṣùgbọ́n orientation tó ń lọ ní ìsìn ni wípé wọ́n fi kíní kan ní OPM other people's money kí n jágbà lọ́yìn kí n jágbà lọ́yìn kí n jágbà lọ́yìn kí èmi sáà ti fi ṣe kí ni ò kí n fi lówó àyàfi ìgbà tí a bá padà tá a mọ̀ pé capitalism as an economic system ìròrí burúkú tó máa fayé èèyàn jẹ ni ìgbà ìlà tó máa lọ tẹ́ bá lọ sí church lẹ́yìn nísìn tẹ́nìkan bá wá sí church nǹkan tó máa rò ní pé crowd yìí báwọn ṣe lè méèkó owó látara wọn tó bá wá sí mọ́ṣáláṣí àwọn èèyàn ló pọ̀ tó báyìí next month tó bá máa wá báyìí ó lè bẹ̀rẹ̀ sí máa ta nǹkan ó ti fẹ́ máa ta nǹkan tó bá gbogbo ibi tí crowd bá ti wà kì í ṣe láti wá ìjọsìn nǹkan tó fẹ́ ṣe ni pé making use of the population available at that junction kó lè méèkó owó ẹ̀kọ́ máa lọ. so ilé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀sìn ni ò sí kí ni ò sí payọ Ọlọ́run àbí torí Ọlọ́run kan náà ṣe dálẹ̀ so nǹkan tó fà á ní ẹ̀sìn kan ló dá nǹkan ló orientation táwọn èèyàn gbà ní ó dẹ̀ wà káàkiri náà ẹ dárúkọ ìlú náà lágbàáyé tẹ́kẹ̀ ẹ̀rí gbogbo àwọn crisis yìí bẹ̀ kò sí ìlú náà nígbà tí ò tí ì sí capitalism as an economic system láyé rojú láyé ráyè àwa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń ṣe capitalist nǹkan tí Nàìjíríà máa ń ṣe ni pé a pè é ní mixed economy pé òkè ìjọba ní property aráàlú náà ní property nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nísìn a dà á síbẹ̀ iléèwé nísìn ìjọba fẹ́ lè má fẹ́ ní nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ hospital nísìn ìjọba fẹ́ lè má ní nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wàá di pé èmi náà tó òun ló bà gbogbo nǹkan jẹ́ kí í ṣe ẹ̀sìn. ẹ ṣeun mi torí àsìkò mi ìnífẹ́ gbà lásìkò pọ̀ mọ́ ìbéèrè sì pọ̀ wájú mi ń bi àmọ́ màá béèrè ìbéèrè kan yìí káàkiri ọ̀dọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ jálejò wa a ó máa ṣe lọ lórí ètò ìbéèrè yẹn ni wípé kí wá ló ń fa ìjà láàárín àwọn ẹlẹ́sìn kí ni yẹn máa ń ṣẹlẹ̀ gan o à ń rí ní íńtánẹ́ẹ̀tì ó ṣeé ṣe lè tá a ṣe nsìn ẹ rí gbogbo ẹ̀yin àlejò wa ẹ ń bá wa sọ̀rọ̀ politely ẹ dẹ̀ ń gbé àlàyé ọ̀rọ̀ yẹn kalẹ̀ lérò tiyín àti ní ìlànà tiyín now tẹ́lómi ó bá bọ́ sí comment section ẹlòmíì lè bẹ̀rẹ̀ sí sọ nǹkan míì ọ̀dọ̀ lórí ìkànnì tiwa ó yàtọ̀ àwọn èèyàn máa ń sọ torí wọ́n mọ̀ pé ìkànnì eléyìí a máa ń fi gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ oníbàṣẹ máa ń gbé kalẹ̀ ó yàtọ̀ sáwọn ìkànnì kan tó yẹ pé àwọn kan ọ̀rọ̀ ṣàkàṣàkà èébú èpè náà máa ṣẹ́ fúnra wọn bẹ̀ irú eléyìí báyìí kí lẹ wá rò pé ó ń fa ìjà láàárín àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì abú mùsùlùmí mùsùlùmí abú oníṣẹ̀ṣe á ní kínní kan ni o kí ló ń fà á ẹ jẹ́ lọ sọ́dọ̀ Prophet Fẹ́mi Wahab láti Madrid. ẹ ṣe olótù ohun tó ń fà á ni pé Hosea forces ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ṣe rí ayé tá a wà ń bẹ̀ yìí kò sí tẹ́nìkan ò lè padà dà àṣírí mùsùlùmí tó di kìrìsìtẹ́nì àṣírí babaláwo tó di pásítọ̀ àṣírí so ẹni bá ti wá ní àgbọ́yé tó ti ní ìmọ̀ á mọ̀ pé ohun tóun ṣe ò nọ́mà torí gbogbo adélé ayé abá ìsìn ni gbogbo àtàrí pátápátá àti ṣèyíkì ni o àti olóyè ni o àtèmi ni o
bí bàbá tó bí bàbá mi bá jẹ́ mùsùlùmí tàbí onígbàgbọ́ èyí tó bá jẹ́ kínní á jẹ́ alábàáláyé ló máa jẹ́ gbogbo wa pátápátá bí ta ti wá nìyẹn nígbà bàbá mi rí i pé mùsùlùmí dáa òun ló jọyìn mùsùlùmí torí wọn bí sínú ẹ̀ ṣọlọ mi yẹn sìn ìgbà tí mi rí i pé kìrìsìtẹ́nì ló pè mí òun lèmi ń ṣe ìgbà tí mi ti pààyàn ń bẹ̀ tó ti yẹ yín sìn now ohun tó ń fàjà òun ni pé àìní ìmọ̀ torí pé kí ni àìnímọ̀ ni Ọlọ́run ló dá gbogbo èèyàn pátápátá ló dá gbogbo nǹkan tó wà láyé pátápátá so tí n bá wá ń bá ẹ jà ṣé ẹ ló máa mú ẹ̀tọ́ mi lọ sí church àbí tí n bá pa ẹ́ ní aṣọ mi di mùsùlùmí so àìní ìmọ̀ ló fa gbogbo nǹkan yẹn èyí tẹ́ wá sọ ẹ́ tí wọ́n á kéré o tẹ́ bá wo dáadáa sí kìrìsìtẹ́nì náà bára wọn jà o mùsùlùmí náà bára wọn jà lọ́wọ́ orí láti. ìyẹn ọ̀tọ̀ àti ẹ̀sìn lọ sí ètò kan sì. ẹ wá wo wípé kẹ́ bá lè understand kẹ́ lè mọ̀ pé kí ló ń fa nǹkan yìí àìnímọ̀ ló pọ̀ jù ní nǹkan tó ń fà á ṣé bẹ́ẹ̀ ṣe wò mí ẹ̀gbọ́n mi gangan ó ti fẹ́ ṣéwù òun ni lásán ṣéwù yẹn ti bá dárúkọ ẹ̀ sí ó ti kú tó bá ń dárúkọ àwọn ṣéwù Nàìjíríà kó tó ta kánú àkà ẹ̀gbọ́n mi ni o. ẹ̀gbọ́n yín ṣéwù dẹ̀ ni wọ́n. ẹ̀gbọ́n mi gangan ọmọ ìyá kan náà ló bí wa. tí wọ́n dẹ̀ gbajúgbajà àbúrò tó bílé mi bẹ́ẹ̀ ni àbúrò tó bílé mi níbẹ̀ kó ló ti kéwù àáfàá náà ń pè dọ̀là adẹ̀yìnṣẹ́ bí wa papọ̀. mo ti ní àwọn ọmọ ìjọ tẹ́ pé ọmọ ìjọ tó wá bá mi bàbá ẹ̀ ṣéwù ni nígbà tó ní wàhálà mi lọ́wọ́ bá gbára ayé òyà èmo gbálẹ̀ èmi ò fẹ́ mọ bí tó ti wá tèmi ni pé humanity káwọn yòókì understand nìyẹn humanity òun ni number 1 tí ẹ gbọ́dọ̀ gbé dání àìmọye tó wá ẹ wò secretary ministry mi tó bá mi kọ́ kíní lọ́wọ́ báyìí muslim ni muslim ó ń gba àìmọye máa ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo tó yẹ fi gba ìpátápátá èmọ̀ra fún ṣé ẹ gbọ́ mi ní èní yìí mọ́ṣáláṣí 3 mo ní kọ́ lọ já pure water tútù fún lọ́wọ́ mi ní o èmo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ wá wò pé wòlíì ni yín pé kìrìsìtẹ́nì sì ni yín. Ọlọ́run ló rán mi sí wọn ó lè yẹn tí mo ṣe ló máa wò pé kọ́ rò ó pé so nǹkan bá yìí ṣẹlẹ̀ kò sí èkó kàn mí. ẹ má bínú níbi tẹ́ dé yìí ẹ má bínú sáà níbi tẹ́ dé yìí ṣé ẹ gbọ́n tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta pé Primate Ayọ̀délé wọn lọ kọ́ mọ́sálásí níbì kan ṣó wá dáa bẹ́ẹ̀. èmi ò tiẹ̀ ṣe rí tó dáa bẹ́ẹ̀ ìtìlẹ́kẹ̀ mọ̀ ní pé ẹ gbọ́ mi dáadáa ìrọ̀rùn peace la gbọ́dọ̀ máa wá peace la gbọ́dọ̀ máa wá ṣé aṣọ tí mo wọ̀ ìmọ̀ mẹ́ni tó ṣe èmi tẹ̀ jókòó yẹn mẹ́ni tó kọ́ ṣé ní gbogbo ohun táwọn yẹn máa ń ṣe yẹn mọ́kọ́ máa ń wò wọ́n ni àìní ìmọ̀ ni ẹ bèèrè lọ́wọ́ tó máa ń pè mí tí mo bá gbàdúrà fún wọn tó máa tó fún wọn lówó ni wọ́n wá bèèrè lọ́wọ́ pé ṣé mi ò ní ìdí owó máa sọ fún wọn pé tó lọ́run máa ń tọ́ mi bẹ́ẹ̀ ṣé wọ́n mi sì bàbá olóyè bá kèmí sí fún àwọn nídìí kankan lọ́wọ́ mi tí n bá ní máa fún wọn kò sí ètò kàn mí ẹ bá lọ fi gbọ́ ogun ẹ wò ní nǹkan bí ọdún tó kọjá ẹ ti lọ sọ́dọ̀ ọ̀dọ̀ olóyè yẹn rí ọba ni mo ti lọ bẹ̀rẹ̀ ẹ bá náà tí mo ti ń sọ ọba ni. ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ẹnìkan bá wọn jà ó wá ń sàsí pé òun máa pa mo ní kó fún mi ní 3 days tí màá bá tún ṣe kankan sí tó máa kú ni o òun tó ń gbé ó gbọ́ báyìí ẹni tí mo sọ yìí náà ń wo iṣẹ́ o babaláwo gidi ni o tó lágbára ẹ̀ náà kú lọ sọ́dọ̀ ẹ̀ èmi ló wá bá o mo dẹ̀ gbàdúrà fún òun tó ń kú òun tó bá ṣe kankan sí ó máa kú ni. fún wọn ní ọdún díẹ̀ sẹ́yìn. bẹ́ẹ̀ ni ṣebí tí ó ń bá mi lọ ṣọ́ọ̀ṣì ni ó lè láwọn fẹ́ ṣọdún àwọn kìnnìkan lọ́dún tó kọjá ni o Ọlọ́run ní tí n bá ní kí n fún owó ńlá gidi mo gbé fún tó ti ẹ̀ já lẹ́nu gọ́ ṣebí ọdún babaláwo náà fi ṣe bó ṣe kébí àmọ́ stupid ṣùgbọ́n Ọlọ́run ló dáhùn tọ̀hún ṣé ní nǹkan tí mo ṣe lásán ó dẹ̀ ń tẹ̀lé mi lẹ́yìn ó ń ṣẹ̀sìn yẹn ó dẹ̀ ń tẹ̀lé mi bá ṣe kọ́ Ọlọ́run láyọ̀ ó máa ń dá sí ó máa ń dá sí ó máa ń gbọ́ ó lè gbà lógún ọdún kó tẹ̀lé mi lẹ́yìn ó lè gbà ọjọ́ kejì ṣùgbọ́n kí n máa léèyàn sá kí n máa dẹ́rù bá yàn àná Ọlọ́run ò kọ́ abẹ́ ìṣesí ẹ ló máa pèjọ wá bá ẹ torí ẹ ẹni máa jẹ́ ìyànṣẹ́ Ọlọ́run ṣọ́bi yẹn sì ìṣesí ẹ olùtẹ́rí ọ̀tọ̀ ní ìgbàlà ọkàn ọ̀tọ̀ ní ìgbàlà ẹ̀mí ìgbàlà ọkàn ni pé kò wí ní ọkàn yẹn lọ bá Jésù ìgbàlà ẹ̀mí ni pé èèyàn níṣòro oyọ́kó mẹ́ẹ̀ ìṣòro oyọ́kó yẹn kó mẹ́ẹ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn o gbọ́dọ̀ ṣe yẹn ọ̀dà èèyàn mo ti rí èèyàn tó yẹ pé ṣé ń gbọ́ mi ẹlẹ́sìn míì ni ó ti ya wèrè fún dídí ọdún 3 wọ́n ti gbé káàkiri gbọ́dọ̀ lọ church wọ́n wá pè mí ní aago 12 òrùjọ́ kan Ọlọ́run dẹ̀ nìkan lọ́ra pure water no bottle water mo dẹ̀ gbàdúrà tó lọ́ọ̀láì ni o mo ní kọ́ wọn sí lára wèrè yẹn pòórá ni o láti gbà ló ti ń tẹ̀lé mi kiri ó dẹ̀ fẹ̀sì tó ṣe yẹn lẹ̀.
ẹ má bínú sà. kí wá máa bá jà. Ẹ má bínú sà. ẹnu ẹ̀ wò. ẹ try láti sọ ọ́n sì ni pé ẹ mọ̀ọ́mọ̀ ń fún àwọn èèyàn sẹ́ǹdì owó sí mọ́sálásí fún babaláwo lówó kí wọ́n lè wá sọ́dọ̀ Jésù ni. no ìdí mo mì ní pé èèyàn ni wọ́n mo gbà wọ́n lànà ìṣòro ni mo ràn wọ́n lọ́wọ́ ni èèyàn ni wọ́n èèyàn wọn lọ títì yìí sìn èèyàn níbi ń pa àwọn màá ṣe mùsùlùmí ní àbí kìrìsìtẹ́nì irọ́ o humanity ni mò ń ṣe yẹn mo rí pé ó ní òǹdè ọlọ́mọdé ṣe fún ẹni tí mo rí pé ó ń gbà wẹ́ẹ̀sì mo rí pé ó ń gbẹ́ngbẹ́ wọn ṣe bí ní nǹkan bí oṣù mẹ́ta ń sìn ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí kan àtọ́dá lẹ́lọ́ ọ̀dà tì mí kan ó ní mọ́ṣáláṣí kan ẹ má wọrí àgé mélòó náà ní ìmọ̀ ní àyà ẹ gbowó ẹ fún wọn lówó nígbà tí wọ́n máa yẹn wá sọ pé ó ní pásọ̀ lẹ́nu tó fún wọn lówó wá ní ìlẹ̀mọ̀ ìyá nǹkan pè mí wọ́n wá pè mí báwo lè ṣe ní ṣé bí èèyàn ní Yorùbá ní mí náà ẹ ní ìdí kan mo ṣe fún yín kò sí ètò kàn mí ọlọ́mọ kí mo ṣe tí mo ṣe fóun ọlọ́run mo ṣe fún tí mo ṣe fún gbogbo nǹkan yẹn kò yí ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò ní ìmọ̀ tí ó yẹ yín sìn àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ ni èèyàn ní gbogbo wa humanity come first without humanity we are not serving God nítorí kan fẹ́ sọ nìyẹn olótù. ẹ ṣeun olóyè babaláwo Taofeek Ọyábùnmi láti ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ náà sọ yìí elérò tiyín náà ní ìlànà tiyín ṣé ẹ máa wò wípé àwọn ẹlẹ́sìn ìjà máa ń ṣẹlẹ̀ torí èmi rántí lọ́dún tó kọjá láàárín àwọn mùsùlùmí kan ní mọ́sálásí kan àti àwọn oníṣẹ̀ṣe kan nílùú Abẹ́òkúta ìròyìn gbé táwọn iléeṣẹ́ ọlọ́pàá gan dá sí kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ táwọn ìjà fi ń ṣẹlẹ̀ láàárín àwọn ẹlẹ́sìn. ẹ ṣeun olóòtú ẹ rí àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn ẹlòmíín gbẹ̀sìn ni kò mọ̀ túmọ̀ ẹ̀sìn tóun gbà dání ọlọ́run ọba ò ṣeé gbèjà Elédùmarè kì í ṣọba tẹ́nìkan ń gbèjà agídí kọ́ la fi ń pè ní sínú ẹ̀sìn. aláǹfààní àti gbọ̀yìn mọ́ ọ̀dà torí àsìkò aláǹfààní àti gbọ̀yìn mọ́ ẹ lè tún tẹ́ bá ń gbọ́ mi ẹ lè tún kílíkì padà sórí líǹkì yẹn láti padà fi wọlé ẹ jẹ́ sáré lọ sọ́dọ̀ Sheikh Adéòtán Tajudeen ẹ jẹ́ sáré lọ sọ́dọ̀ tiwọn lọ́dọ̀ tiyín kí lẹ rò fún fà ìjà ẹ̀sìn. Ọlọ́run kó wá ṣètò gẹ̀ dáadáa ìjà ẹ̀sìn bí o mọ tí n bá sọ ọba àwọn àwọn èèyàn ṣe lè gbọ́ mi yé ṣe rí social conflict kí ìjà máa wà nínú àwùjọ kò sẹ́ni tó lè cancel ẹ̀ táyé máa fi parẹ́. Ẹ̀sìn kọ́ ni mò ń sọ o táwọn sọ pé social conflict táwọn èèyàn ò bá jà nítorí ẹ̀sìn wọ́n á jà nítorí òṣèlú tí wọn ò bá jà nítorí òṣèlú wọ́n á jà nítorí bọ́ọ̀lù Real Madrid àti kinní kan Barca wọ́n á jà nítorí kinní kan wọ́n á jà nítorí ilẹ̀ tábà wọnú Bíbélì dáadáa wọ́n á ní ogun Jẹ́ríkò ogun kinní kan bàbá wo ilẹ̀ Yorùbá wọ́n á ní ìgbà tí Ògúnmọ́lá orílẹ̀-èdè ogun lọ sí kinní kan táwọn Islamic history náà àmọ́ sọ pé Salaudeen Al-Ayyubi bí wọ́n lọ sójú ogun ṣé kinní kan wọ́n nínú system ayé ó máa wà ń bẹ permanently láàrin àwọn ẹranko ó máa wà ń bẹ permanently tí ẹ bá rí adìyẹ ọlọ́mọ tó bá ń kọ́ ọmọ ẹ lọ tẹ ẹ bá kàn ẹ̀yin lọ sílé o adìyẹ ọlọ́mọ yẹn máa ṣe kú ó máa ṣàkàrà yín so basic fact táwọn èèyàn ń kọ́kọ́ admit tí wọ́n ń kọ́kọ́ mọ̀ ni pé the world is perpetually dialectical ni mo ti máa sọ ó ní opposing view kò síbi tẹ́ ti máa rí 100% view ìgbà tí àwọn pásítọ̀ wa tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ máa ṣe interview fún wọn bó ṣe rí nìyẹn pé láàrin Christianity conflict náà máa wà láàrin oníṣẹ̀ṣe conflict máa wà láàrin àwa tá a tún jẹ́ Muslim conflict máa wà tẹ́ ẹ bá tún microscope ẹ̀ kẹ́sọ̀ kókè inú Muslim yẹn ẹ tún mú group kan jáde láàrin group yẹn conflict máa wà iṣẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n nǹkan tó wá kù ni management of conflict la kì í ṣiṣẹ́ lórí ẹ̀. Ìmọ̀ Yorùbá ọ̀dàpọ̀ òyìnbó ti ń pọ̀ jù lọ. Bẹ́ẹ̀ ni ìyẹn pé ààtò bí wọ́n ṣe ń tò. Okay lisa mo fẹ́ lọ sínú marriage. I will be stupid. Pẹ́pẹ́ the love aspect nìkan mò ń sọ I love you àìṣe kíní kan ó nìkan ni mò ń sọ. Mi ò fìgbà kan ronú pé okay ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí tíjà bá ṣẹlẹ̀ ńkọ́
kí ni mo fẹ́ ṣe à ń pè ní kan ní pé conflict resolution mechanism lókè kí la fẹ́ ṣe ìpẹ̀tùsáwọ̀ ẹ̀ ṣe báwo la ṣe fẹ́ pẹ̀tù sí pé ẹ sọ wípé ẹlẹ́sìn ò ní jà wọ́n máa jà pé àrọ́gbọ́ta sí. kò sí nǹkan tẹ́ lè ṣe sí ó máa jà mi ò sọ pé muslim àti christian ò yẹ ìdẹ́pẹ́lẹ́pẹ́ even though within àwọn tó jẹ́ wọ́n jọ ń ṣe nǹkan kan náà láyé àtijọ́ wá ní àwọn eléégún wọ́n sọ pé àwọn onígbòǹkó àwọn eléégún fi atẹ́gùn da àwọn onígbòǹkó láàmú wọ́n láwọn onígbòǹkó fi òjò dá wọn láàmú sórí ìta máa ń gbọ́ nìyẹn kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ pé inú àdámọ́ ẹ̀dá ò ní self love àdámọ́ ẹ̀dá pé ìfẹ́ ara ẹni inú ẹ̀ náà ni wọ́n á ní self-centeredness ìmọ̀tara ẹnìkan wọ́n á self-esteem ìmọ̀ agbéra ẹni ga ìmọ̀ àṣegbè nílẹ̀ Yorùbá inú nǹkan tó wà fún wa ni mi ò tí ì kàwé púpọ̀ ṣùgbọ́n mi ò tí ì gbọ́ rí nínú ẹ̀yà míì tí ń bẹ láyé tó ní oríkì yẹn kí ló bí self-love self-centeredness ọmọ láńgbájá òun náà ṣapá agbára báyìí ọmọ tẹ̀lẹ̀dù àwọn aṣáwẹ́wẹ́ báyìí so táwọn Christian sọ pé you are the Lord that is your name you will never share your glory with anyone you will never share your glory with almighty Lord you are the Lord indirectly wọ́n ti cancel gbogbo nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe pẹ̀lú orin tí wọ́n kọ ni wọ́n ti cancel Islam náà pẹ̀lú ẹ̀ Muslim náà sọ pé láìláìlá kò sí kíní kan àyàfi Ọlọ́run ẹni tó bá mú nǹkan wá tó yàtọ̀ sọ́lọ́run wọ́n ti cancel Christianity wọ́n ti cancel gbogbo nǹkan wọ́n rí that is the only perspective tán rí àwọn oníṣẹ̀ṣe náà máa ní ìjọ kan ọ̀run mi lábọ̀ láti pọ̀lé ọ̀run wọ́n ló dé kíní kan wọ́n dé bá fún wọ́n ní kó má ìwé ewúrẹ́ kó má jàǹbùrọ̀tọ̀ kó fi ṣe kíní kan ó yẹ kíní kan wọ́n á ní tó ajé torí tèmi lẹ́ bá ń wí gbogbo kíní kan ló fà á sàkà gbogbo ẹ̀ wọ́n fẹ́ establish pé àwọn làwọn nílẹ̀ nǹkan tó máa ṣe sọ pé ẹ̀sìn bàbá ńlá kó àwọn tó kó ẹ̀sìn àjèjì ní àwọn tó sọ pé ẹ̀sìn àjèjì nìsín wọ́n ń lo fóònù àjèjì wọ́n ń lo presidium àjèjì so nígbà tẹ́ accept yìí tó kù ẹlẹ́ẹ̀bẹ́ accept tẹ́ ọ lásán lọ́dọ̀ so nǹkan tó mi fẹ́ sọ ni pé management of crisis la kàn need láti ṣe irú èyí tẹ̀ ń ṣe we are just managing crisis irú interview yìí management of crisis ni tí ẹ bá lè think ahead okay then there should be a common forum a table whereby things can be ironed out onírú nǹkan tá à ń ṣe so pé conflict ò ní sí yẹn kò possible ìgbàdẹ́nìkan ló sẹ́ ibi tí mo ti wá ní Owódé tí kì í bá ṣe pé mo ní ìgbàmọ́ra ni iwájú ilé mi báyìí nìkan láti 5 o'clock ló máa preach máa kọjá lẹ́gbẹ̀ẹ́ bá lọ kí òun àṣùbà máa kọjá lọ a máa sọ gbà mí mo sọ fún ẹnìkan ò lè dé ìgbàlà àyàfi látọ̀dọ̀ bàbá ẹni tó bá ṣe kíníkan mo ṣe ń lọ tèmi yẹn tó lè pé nǹkan tó ṣe yẹn tó bá ṣe ní ààyè ibòmíì àdùhálà ṣẹgẹ so conflict management òun ni ká ronú nípa ẹ̀ ṣùgbọ́n ká sọ pé wọ́n pe kíní kan ní utopianism yìí mọ́ mo ṣe lè sọ Yorùbá a state of peace perfect peace lọ́dọ̀ wa o inú paradise lè ti bẹ̀rẹ̀ àlùjànnà lè ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n pé ẹ̀ ń retí perfect peace kódà kí wọ́n cancel ẹ̀sìn kí wọ́n ní kó má ṣẹ̀sìn mọ́ àwọn èèyàn já because it is part of survival instinct ni mo fẹ́ jábọ́ mo fẹ́ kí n survive ṣá mo fẹ́ yè tó ti wà náà àdámọ́ wa kéèyàn kò síbẹ̀ ṣe lè jẹ́ ní Ọlọ́run tó kẹ́ ẹ já àfa kẹ́jẹ́ pásítọ̀ kéde ẹ kàn wọnú ilé báyìí ẹ bá bẹ́ẹ̀ nìkan lórí ìyàwó yín ẹ á sọ pé ẹ á kára lọ ẹ bínú àdámọ́ ẹ̀dá ni tó Ọlọ́run kó jọ kó ṣe dáadáa fún àmín ẹ ṣeun púpọ̀ sà ọ̀rọ̀ rèé níbi tá a dé yìí ẹ já máa fi òpin sí ètò tòní ìbéèrè pọ̀ nítòótọ́ ṣùgbọ́n torí àsìkò àti bí ojú ọjọ́ gbogbo ẹ̀ ṣe rí kò ní jù bẹ́ẹ̀ lọ. tọ́ olóyè babaláwo Taofeek Ọyábọ̀mí ojú òpó ti tọ̀dọ̀ tiwọn àmọ́ nǹkan tó tún ń ṣẹlẹ̀ lásìkò yìí ṣùgbọ́n ẹ já máa ṣe lọ lórí ètò ẹ jẹ́ ń kí Prophet Fẹ́mi Wahab lẹ́ẹ̀kan sí láti Madrid ní Spain ẹ ṣeun o ẹ kí àwọn èèyàn tó wò yìí ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́.
mo dúpẹ́ fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbáńlá ayé fún àsìkò tí ẹ fi sílẹ̀ láti wò wá. Gbogbo ẹ̀kọ́ tí ẹ bá kọ́ lẹ́nìí á jẹ́ ẹ̀kọ́ tó máa ràn yín lọ́wọ́ láti dé ibi tí ẹ fẹ́ dé lágbàáyé láyé àti bá lè dé ìjọba ọ̀run. Àmín. Mo dẹ̀ gbà á lámọ̀ràn, ẹ má bára wa jà, má jẹ́ kán bára wa jà. Yorùbá ní gbogbo wa, ẹ̀sìn ò papọ̀ lóòótọ́, ṣùgbọ́n Yorùbá pa wá pọ̀. Ẹ jẹ́ ká gbé pẹ̀lú ìfẹ́, torí ìfẹ́ ni Ọlọ́run ní fi wá sílẹ̀, ní orúkọ Jésù, àmín. Àmín. Ẹ ṣeun. Mo kí Sheikh Adéòtán Tajudeen láti Yànníyàn bíi tí wọ́n ti wá ní ìpínlẹ̀ Ògùn wá sí ìlú Abẹ́òkúta lágbègbè Yewa lọ́hùn. Àmọ́ rírì yín àti akitiyan ìrìn àjò yín wá sí ilé agbára wa ń bí sí stúdíò. A kí yín sà, ẹ̀yin náà kí àwọn tó wò yín ní gbogbo àgbáyé. A kí gbogbo àwa tí ẹ wò wá. Ìmọ̀ràn tèmi náà ni pé Yorùbá ń sọ̀rọ̀ kan wọ́n ní ìjà ò dọ́là, orúkọ ló máa ń sọ̀yàn. Nǹkan tá a bá sì fi pẹ̀lẹ́ mú ló máa ń tọ́jọ́. So gbogbo nǹkan téèyàn bá nígbàgbọ́ lórí ẹ̀, kó pe àwọn èèyàn sí pẹ̀lẹ́ tùbà, kó má ṣe pẹ̀lú agídí, kó má dà wọ́n láàmú, kó má fi ara ní àwọn èèyàn. Torí pé nǹkan táwọn àgbà náà sọ fún wa nìyẹn, ó ní aládùúgbò rẹ nílé lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì, wọ́n gbọ́dọ̀ lè bọ́ kúrò nínú aburú ọwọ́ rẹ̀. Yẹn pé 40 houses tẹ́jọ jẹ́ neighbors. So nígbà táwọn ẹbí bá lè sọ bẹ́ẹ̀, ó lè sọ pé ẹnìkan ló yàn lè pé lólùgbàgbọ́ òdòdó àyàfi nǹkan tó fẹ́ fún rẹ̀ kó fẹ́ fọ́mọ làkejì rẹ̀. So gbogbo wa náà èèyàn ni wá, a sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa. Ẹ̀sìn lè má pa wá pọ̀ gẹ́gẹ́ bí àwọn alàgbà ṣe sọ. Ìjọmọ ènìyàn pa wá pọ̀. So ẹni tó sì bá jà lé ní ìsìnkú mọ̀ bóyá tó bá lọ́la ó ṣe padà wá bá ẹ níbi ẹ̀sìn tó ń ṣe. Ṣé bí àwọn èèyàn ń shift káàkiri náà ni? Ẹlòmí lè jẹ́ Muslim lẹ́nu ó di Christian lọ́la ó tún kó Christianity o. So nígbà tó ti bá jà, bóyá ó ṣì ń padà bọ̀ á sọ́dọ̀ ẹ̀. So tí ò bá dẹ̀ padà á sọ́dọ̀ ẹ̀ náà, ìwọ náà ló sọ pé Ọlọ́run dáná, ó dá lùjẹ́ náà, àwọn kan ló ti máa kó síbẹ̀. So kólúkálùkù kò ṣe nǹkan tí ó bá rí pé ó tẹ́ lọ́rùn. So kò sí fábùrù nínú ẹ̀sìn. Ẹ ṣeun Sheikh Adéòtán Tajudeen Àtàndá, a dúpẹ́ fún àsìkò yìí fún wa láti ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò pé kó lè dáa láwùjọ wa àti lágbọn ẹ̀sìn láwùjọ. Olóyè babaláwo Taofeek Ọyábùnmi, wọn láǹfààní àti lè bá wa parí ètò yìí lọ́wọ́lọ́wọ́ torí àwọn àdé kan, ojú òpó yẹn sì ni ó máa fà á gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Tóbi Fásùgbà ló kọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ̀yin náà ẹ̀kọ́ yín, èrò tẹ ní àti ẹ̀kọ́ tẹ ti kọ́. Ẹ já mọ̀ lójú òpó ìfi èrò ẹni hàn sí tá a mọ̀ sí comment section yẹn. Gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé, a mọ rírì yín o fún ìfẹ́ tẹ ní. Ẹ máa wò, kẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. Ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́, tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò, ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. Kódà ẹlòmíì ò lè gbàdúrà, ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà, ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan, orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. Ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. Orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ, máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò, lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale, gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀, kẹ́ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV.
ṣé gan.